Àwọn agbófinró ti fi ọwọ́ Sìnkún òfin mú alága ẹgbẹ́ òṣèlú Labour, ìyẹn Julius Abure, lórí ẹ̀sùn níná owó ẹgbẹ́ nínàkúnàá àti jìbìtì lílù. Fọ́nrán kan tó jẹyọ lọ́sàn-án òní Ọjọ́bọ̀ níbi tí àwọn ọlọ́pàá tí wọ́n di ìhámọ́ra ti fọwọ́ Sìnkún òfin mú Julius Abure. Ìwé ìròyìn The Matrix ṣe àkọsílẹ̀ rẹ̀ pé ẹ̀sùn ìkówójẹ ni wọ́n fi kan Abure. Owó ọ̀hún eléyìí tí kò dín ní bílíọ̀nù 3 náírà. Lóòótọ́ ìdí tí àwọn ọlọ́pàá ọ̀hún fi mú Abure kò tí ì hàn sóde dáadáa bó ṣe yẹ títí di ìgbà tí ìròyìn yìí ń jáde, ṣùgbọ́n fọ́nrán tó ń lọ kiri orí ayélujára ṣàfihàn Julius Abure pé ó jókòó sí ilẹ̀ẹ́lẹ̀ tí àwọn ọlọ́pàá sì yí i ká kí wọ́n tó gbé e sínú ọkọ̀ tí wọ́n sì gbé e lọ. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbìfọ̀ ìròyìn yìí láti èdè Gẹ̀ẹ́sì sí Yorùbá. Èmi Ẹniọlá Sálíù ni mo kà sétí gbọ́ yín lórúkọ Planet Online TV láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí. Láti máa jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i, ẹ darapọ̀ mọ́ wa lórí Facebook, Instagram, TikTok àti YouTube. Ẹ ṣeun.